ọ̀tọ̀ọ̀tọ̀ lájẹ̀gbà ọ̀tọ̀ọ̀tọ̀ lájẹ̀múmú Àbẹ̀kẹ́ mi kìdé Kánò ó dàbò kí ó kọ tó wu ni là ń jẹ́ lẹ́yìn odi ọmọ aláṣẹ mo dé aláṣẹ wì tó jọba bòmí lọ ẹ mọ̀ pé bí òkú erí bá lè jà gbàgbó àyè ẹ̀fọn wọn lè jà wọn gbọ̀dẹ̀ ọyẹ ẹja lọ ẹja relé ọmọ ọlọ́jọ́ bí ẹja relé ẹnìkan mi ó dilé Sàdík Oyèkúnlé Koyum olú ọmọ akin ọmọ aráàlú mi ó kú ọdún olówó orí Sàdík Azizat ọmọ táwọn Àbíkẹ́ tó mọ́ láwọ̀ tọ́jọ́ lẹ̀lẹ̀ àwẹ̀ lọ ọmọ ìlérò múmù lọ́gbẹ̀ Oyèkúnlé Koyum abájà máa yíyọ láọ̀lá mi pọ̀ sí ó kú ọdún bàbá Jàlá aládé nínú ayọ̀ mi pọ̀ ọmọ dára ó dẹjọ́ ẹni tó ń wẹ̀ lódò tí gbogbo obìnrin yọwọ́ ọṣẹ wọ́n ní tèmi ní ọgbà tèmi ní òmù tìǹbọ̀wọ́ ọmọ tá à ń wá ló bọ́ sí ọmọ tá à ń wá onítọ́rọ̀ àwòdámi ẹnu Oyèkúnlé ẹlẹ́rìn àwòsí fìlà ó kú ọdún ará Sómólú nífọ̀ ó kú ọdún aláṣẹ àtolùdarí Calix Jesus Ventures ẹ̀ríyàn fún ẹni tí báńkì lọ́nà tìgbàlódé ó kú ọdún onínúure èèyàn ní fẹ́ kún ilé ẹ̀kọ́ nítọ̀wọ́ tó fẹ́ kún ọ̀hún padà lé ó kú ọdún onínúure ọlọ́kàn rẹ̀ ṣé ń bá Azizat ìyàwó rẹ̀ ọ̀wọ́n ló pè mí ọlọ́mọ aláṣẹ mo níyẹ̀ ó ní ẹ wá bá mi polówó orí mi ẹ wá bá mi kẹ́nìkan mi ẹni á bá mi kí ọkọ mi tó sùúrù tó sì ń dàgbà kúrẹ́rẹ́ ó ní tó ń tọ́jú ilé tó sì ń ṣètò ẹ̀ Sàdík Oyèkúnlé máa gbọ́ wọn kì í bí ológun ẹrú wọn kì í bí ọlọ́gbọ́n wọ̀fà wọn kì í tètè tẹ̀jọ́ wọn kì í bí àwọn àgbàkan tí mo kì lọ́jọ́ ọjọ́ wọn àná tí wọ́n fọwọ́ pa ó tí wọ́n fẹ́ rí jíjó mi. ó yá Koyum ó yá járe kiri yé wọn lọ kì í lérí àwọn bàbá òun ìyá rẹ̀ ó yá gbéra sọ jẹ́ ká lọ sílùú Ìkirè ó kú ọdún aráàlú mi èmi wọ́n lọ́mọ ewu níwìnrín ó kú ọdún ọmọ awúlẹ̀gbẹ̀ wùrà ọmọ awúlẹ̀gbẹ̀ sùn gángan ewu kéré ọmọ alanja tí ń bẹ nígbó ọya èmi wọ́n lọ́mọ abòsàwọ̀ fáwọn òbí ìwéré ni mo rán lóde nàkí oró ń jẹ wẹ́rẹ́ mo sá wọnú igbó lọ ìjẹ́bó ìdẹ́ ta ẹgbẹ̀je wọn bàbá ń ta ẹgbẹ̀fà ẹgbẹ̀nílógún ni wọ́n ń kọ̀rọ̀ ó jọ ń lé bàbá tó bí ẹ lọ́mọ ẹ̀yin lọ́mọ olóòsà àfọ̀kìkì ogun lékè ọdún ará àkìlẹ̀ ewìnrín nìyí bẹ́ẹ̀ ní sàájà ẹ bá ń wá kẹ́kẹ́ tó mú kí n ro nkọ́lé aládọ́dọ́ ó kú ọdún ará àkìrè tèmẹ́yìn lọ́mọ alukó tó títẹ wúlò òun òjò tá a lu dùndún tá a lu sákàrà fún títẹ wúlò òun òjò lù tẹ́ran ọba tí yín fi lé hàn ní sọ́fọ̀nà hàn ní tẹ wú òjẹ́ fàbújá lẹ́ẹ̀kiri ọmọ ẹnikẹ́ni èmi wọ́n lọ́mọ onígbó àjòjì ó gbọ́dọ̀ wọ àjòjì tó bá wọ góòhùn yóò dẹnu ẹrú bọ ó kú ọdún ọmọ àjòjì wérí ọ̀nà kiri ó kú ọdún ọmọ wíwín adálẹ̀gbẹ̀ wùrà ó kú ọdún ọmọ oníṣu àdáàjẹ mo ṣàgbàdéwé ìwínrín mọ̀kànkùn lọ́nà tèjìgbò ó kú ọdún ọmọ onílùú gbẹ̀dú ọmọ agúnyánmọ́dí ó kú ọdún ọmọ fewúwọ̀mí fọ̀nà hàn ewu kọ̀ ewu òjẹ́ fàbújá lẹ́ẹ̀kiri hàn ní ó kú ọdún ọmọ akankun lé ọmọ akankun ọ̀nà yìí ó kú ọdún ọmọ olórìṣà kò jẹ́ nǹkan àlọ́ ó kú ọdún ọmọ ajídòdò gbáyì dòdò kiri wù mí ẹ bá mú kan kí n ró mú bọnu àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yúnnu àtẹ̀pẹ́lẹsẹ̀ ẹ̀ tẹ̀nà ìwọ máa bẹ abẹ níbẹ̀ sùn ìran àwọn àtẹlẹsẹ̀ wọn á sì máa bẹ̀ nà wò àwọn tó bá ní kí wọ́n má bọ̀ níwọ̀ òní dé bá ń lé iwájú lójúgun gbé iwájú ló mọ̀ ń lọ ó ti sọdún èyí lọ́lá olúwa kò ṣe èyí tó pọ̀ ọdọọdún ni láàṣọ lógúnlógún ọdọọdún ni pèrègùn ń so lọ́gbọ̀nlọ́gbọ̀n ọdọọdún lè wí abíyáyá sàádọ́ta kó lékún lówó lọ́mọ níre ọdọọdún làárọ̀ kú ọdọọdún làárọ̀ wùsà ṣe ń bọ́dọọdún làárọ̀ bì lórí àtẹ kárí ẹ níre lọ́lá olúwa ó ti sọdún èyí lọ́lá olódùmarè wàá sì sàmọ́dún torí pé bálẹ̀ ò bá lẹ́ ọ̀rọ̀ yìí fò akẹrẹmọgbò ó kú àwọn oníṣàláìlẹ́gbẹ̀rún ọdún láyé ọdọọdún làwọ̀ tọrọ orí olúwa lórí rẹ ò ní mẹ́rí àánú olúwa lórí rẹ ò sì ní dínkù olólùfẹ́ rẹ ọ̀wọ̀n Sàdík Azizat ọmọ táwọn àríkẹ́ lóní kí n fèyí kì í délédélé ọmọ aláṣẹ ló kọ tèmi àlàbá yín tí ò ní méjì rí ó ní àìrí bára wa ṣe ẹjẹ́ àjọ sàmí ẹ̀.